سبحانك يا الله سبحانك يا حنان سبحانك يا منان سبحانك يا ديان سبحانك يا سلطان سبحانك يا الله سبحانك يا الله سبحانك يا حنان سبحانك يا منان. èyí tó kù báyìí fèrè máa lọ́dọ̀ bàbá wa àgbà wa in yuridu an yakhda'uka fa inna asbaka Allah huwa alladhi ayyadaka bi nasrihi wa bil mu'minin wa allafa bayna qulubihim law anfaqta ma fil ardi jami'an ma allafta bayna qulubihim walakin Allah allafa baynahu innahu azizun hakim. يا شيخنا الشيخ سليمان فاروق Onikijipa المسكين بالله. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا لأنعم اجتباه وهداه إلى صراط مستقيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والآتي لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار العظيم. آمين. رضي الله تعالى عنهم وجزاهم منه أنا حسنا قدوتي صدق سلطان زمما بكنوز قد صافي سنينا وليلوريو أبو رشد كذا والدي فاروق أبينا بنا والدي فاروق ما فينا بنا أدرك النبي Onikijipa منه للعلم وإرشاد لنا وعدم ترك الخير لنا ثم بابا لديه جادنا ثم بابا لديه جادنا ثم أروب إمام الورد من إلوري من أولى أسرارنا مع رجال بينهم بعدهم معهم علمك واسرنا معهم علمك واسرنا واتجان القطب
gbogbo àwọn bàbá tí hadarukọ tá a tọrọ fún yìí bàbá wa marhum Fadeelat Sheikh Sheikh Ahmed Arufai As-Salati rahmatullahi alayhi. Ọlọ́run má ṣe bá kẹ́ bàbá o. Àmín. Ọlọ́run má ṣe bá yọ́nú sí wọn. Àmín. Àdéhùn tí Ọlọ́run bá tó ṣe fún wọn tó mú ṣe fún wọn Ọlọ́run má dáwọ́ rẹ̀. Àmín. Àmín sà. Àdéhùn rẹ̀ lórí wọn náà ni pé walal ahiratun khairul laka minal ula. Wọ́n bá tó ní kí ẹ̀yin bàbá ó tún máa dá àjòjú wọn lọ. Ọlọ́run má dáwọ́ bẹ́ẹ̀ láíláíláíláí. Àmín. Kẹ́wọn kọ́ gẹ̀ wọ́n. Àmín. Kẹ́wọn káwọn àfa wọn. Àmín. Kẹ́wọn káwọn ìyàwó wọn. Àmín. Kẹ́wọn káwọn ọ̀rẹ́ wọn. Àmín. Kẹ́wọn kẹ́ gbogbo àwọn mùrídìí wọn. Àmín. Ọlọ́run má ṣe kẹ́wọn kọ́ kẹ́ gbogbo àwọn ọmọ wọn tí wọ́n ti lọ bá wọn. Àmín. Ọlọ́run Nábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Bàbá wa tí wọ́n ń jẹ́ àṣẹ́kùbọ̀ àwọn ẹni rẹ̀. Bàbá wa àlífà àgbà. Ayadakumullahu bi nasrihi. Ní ìjókòó yìí Fadeelat Sheikh Abdul Latif Adamallahu hayatahu. Sugaba Ọlọ́run tó dáadáa dóde yìí tó ní dáadáa ń wá ń ṣẹlẹ̀ lójú ayé yín báyìí Ọlọ́run má ti mú yín kó ń bẹ́ o. Àmín. Alibarika ọlá àwọn ẹni Ọlọ́run. Àmín. Ọlá àwọn àgbàlagbà tẹ́ tara wọn jáde. Àmín. Ọlá àníyàn yín náà sí gbogbo ọmọ ọlọ́mọ sábà dútì. Àmín. Màmá wa As-Salati màmá wa nísàgá ọlọ́mọ sábà wà pẹ̀lú yín. Alibarika ọlá ní Muhammad. Sallallahu alayhi wa sallam. Wọlá bẹ́ẹ̀ gbogbo tí ń jẹ́ ẹ̀jẹ̀ bàbá wa Salati ọlọ́mọ kan wà lábùkù láéláé. Àmín. Kó lé wa kún kó má di wa kù. Àmín. Alibarika ọlá àwọn ẹni Ọlọ́run. Àmín. Mo kí afa wa Wakilul Qadiriyya. Adamallahu hayatahu. Mo kí ṣe wa sẹ́wọ̀lẹ̀ Halikọ. Adamallahu. Sheikh Nasiru Salati. Adamallahu hayatahu. Mo kí bàbá wa àlejò. Adamallahu hayatahu. Mo kí bàbá wa ní kọ̀rọ̀. Adamallahu hayatahu. Mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà ní kàlẹ́ ọmọdékọ́lẹ́ kọ̀ọ̀kan ọjọ́ sì wá lọ. Ayadakumullahu bi nasrihi. Gbogbo ẹ̀yin afa ńláńláńláńláńláńlá tó ń kálukú wa ń bẹ̀ tẹ́ wá fi ìjòkó yẹ Sheikh wa Hasbunallahu sí. Gbogbo ntọ́lọ̀ ń kójọ fẹ́ni kọ̀ọ̀kan yín Ọlọ́run má jẹ́ ó túká o. Àmín. Mo á kí ẹni tí Ọlọ́run dájà alẹ̀ fún. Ayadakumullahu bi nasrihi. Tí àwa pé tì. Ayakumullahu. Bàbá Mọ̀lánà Sheikh Adam. Àwọn náà sọ bẹ́ẹ̀ kí wọ́n tó lọ́dọ̀ Ọlọ́run. Ọgbẹ́ tí mo bá àfa wa Sheikh Ibrahim Ahmad. Hasbunallahu dúnìyà àti gbogbo tí ń jẹ́ Salati látọ̀dọ̀ bàbá wa Alifa dẹ́dẹ́ ọ̀sẹ̀ wòlé Halika. Ṣé Adam lọ sọ bẹ́ẹ̀ yìí pé kéèyàn ọ̀rẹ́ níbi òtókó tún rẹ̀ bí. Allah. Wọ́n ní ọmọ méjì ní ń bẹ. Ayadakumullahu bi nasrihi. Bàbá ló wí wọn tó lọ́dọ̀ Ọlọ́run. Ẹ̀yà lè tákà pé ọmọ àgbàlagbà ni mí. Ẹ̀pọ̀ ọmọ àwọn ẹni rẹ ni mí. Àfáàn bàbá mi. Ìsàftakarta bí abáyé lahu sharafun. Kulina sadakita walakin bi sama waladu. Kulina sadakita walakin bi sama waladu. Ọ̀tún wa ní ní màmá waladu méjèèjì náà lọ́jà sí. Ìsàftakarta bí abáyé lahu sharafun. Kulina sadakita walakin ni mama waladu. Kulina sadakita walakin ni mama waladu. Ọ̀nà tá a máa ń ṣe fàárí pé isaftaharta. Ya ba ìlàwó sàràfù.
Allah. pé ọmọ bàbá wa ni ọmọ jáde wa ni ọmọ bí a ti jáde ni bàbá ní tí wọ́n bá ti sọ bẹ́ẹ̀ kúlínà. kulina sadakita walakin mama waladu kulina sadakita walakin bisama waladu. bàbá lẹ́sẹ̀ kan náà ní kẹ́ ẹ fèsì pé kúlínà ẹ sọ yìí pé sọ̀dákítà òótọ́ lọ sọ. ọwọ́ akusẹ́ tọ́mọ àwọn bá gbé dání ní àgbéjà wa bù wá. àbùkọ́ ọkùn. wọ́n ní jọ́ mi ẹ̀lùmí ọ̀sọ̀ bẹ́ẹ̀ a ní takò àwọn bàbá àwọn pẹ́ nílé kọ́ ni wọ́n ẹni àmọ́. kulina sadakita walakin bisama waladu. tó bá fẹ́ pé lọ́wọ́ ọ̀dà á sọ pé lóòótọ́ àwọn bàbá tó bí ọ èèyàn ni wọ́n àmọ́ bí sàmá waladu ìwọ ọjọ́ wọn. Ọlọ́run sọ àmì. tọ́ba wa gbéṣẹ́ rẹ̀ dání tó tún ju tàwọn bàbá ni lọ á wà ní sọ̀dákítà. kulina sadakita walakin mama waladu. kulina sadakita walakin mama waladu. ọ̀pọ̀ èèyàn ni mo bá Sheikh Ibrahim dá ọba tí ò ṣe yín ní bí sàmá waladu tó ṣe yín ní màmá waladu fáwọn tẹ tara wọn jáde. ntí ọlọ́run ẹ̀bùn tọ́lọ́run máa ń bùn ẹ̀dá pọ̀ oríṣiríṣi lẹ́bùn tọ́lọ́run ó bùn wa àmọ́ kò sọ ẹ̀bùn tó tó ẹ̀bùn méjì gbogbo ẹ̀bùn tọ́lọ́run bá bùn ọ láyé tó bá ti yára rẹ o tí méjèèjì wọn bá ti sínú ẹrù rẹ o lè láti bọ̀ tán o lè balance ń bẹ̀rẹ̀ o àmọ́ padà fẹ́ẹ̀lì gbẹ̀yìn ni kò sí ní tó lè fi kún tó bá ti wọnú ẹrù rẹ bẹ́ẹ̀ bùn àwọn ṣe lè wọ́pọ̀ tó owó ló ní ni ìmọ̀ ló ní ní nítorí wo ní tó bá ti tó ẹrù rẹ tí ọ̀sán ní ẹ̀rẹ́ ń bẹ́. tó bá ti tó ẹrù rẹ wò tí ò sí wà ń bẹ́ wàá fèlì. nítorí wa bùn ṣéwò Ibrahim jù tẹ́ bá wo ní nísìnyí ẹ̀yin gbọ́dọ̀ má débẹ̀ ló ń kálukú bá wa. kìí ṣe pé àwọn èèyàn náà wọ́n ráyè tó bá ifá wọ́n jẹ́ àgbà ni àmọ́ ń tọ́ sọ di ọ̀rọ̀ yẹn fún kálukú pé ń gbọ́dọ̀ má dé bẹ́ẹ̀ àfa àmọ́ bí wọ́n ṣe má lè jẹ àwọn èèyàn tí lárúbá ń pè ní usunul muhamala so àfa ìwà tá a fi má lè jẹ ẹ̀dá ọlọ́run bá àfa àníyàn dáadáa kọ́dà fẹ́ lómi lẹ́gbẹ̀ẹ́ yẹn kí ni ó sì má bí yẹn kárọ̀ má kàn kọ́ má ríro ń bá tiẹ̀ lọ ní ọlọ́run fàfà. òun lọ sọ bí di ọjà yìí pé dandan ni kí n débẹ̀ ọlọ́run má gba ìwà náà lọ́wọ́ yín o àmín àmín ọlọ́run má gba ìwà náà lọ́wọ́ yín àmín. èyí ọlọ́run dálẹ̀ yìí ọlọ́run ló dálẹ̀ látara àwọn bàbá dáadáa àwọn ẹni ọlọ́run má ṣe lọ́jà tí ó tù. àmín àmín. wàá jẹ́ fi kúnkún ẹ̀mí àtàláfẹ́ ara lò. àmín Sheikh. alibarikọla àwọn tó sẹ́yìn lẹ̀. àmín. alibarikọla bàbá wa Sheikh Salati wájú ọlọ́run. rahimahullahu rahmatan wasi'a. rẹpẹtẹ kọ́ bẹ́ẹ̀ tẹ̀ rí àwọn àjìdáàdù kankan nù ra yín tẹ̀ lè lò mọ́ àfàǹdé nìkan ti tó lọ́dọ̀ ọlọ́run. wàláhi bilahi Sheikh Salati nìkan ti tó. mélòó wọn kà fún wa sí nìga wọn kà ń kankan já sí Ibrahim. òun ni gbogbo wọn sì dìrọ̀ mọ́ wọn sì ń jẹ́ ó sì tó jẹ́. wọ́n pákéjì ẹ̀ ní. ìsàbùtà kárìtà bí a bá ilẹ̀ ṣàrà fún kúlínà sọ̀dákítà walakin mama waladu kúlínà sọ̀dákítà walakin mama waladu. jáde nínú rántí yín bàbá ní wèrè ni wèrè náà láyé ọ̀bọ̀ pé kò bá sì jẹ́ wèrè tó ní wòlíì ni ó di wòlíì lọ́dọ̀ ayé náà nù bí wọ́n ṣe pákéjì ọ̀rọ̀ séwù ọlọ́ngbà fún séwù wàlí séwù bẹ́ẹ̀ ti kéde pé ṣé Ibrahim lẹ́ni àkọ́kọ́ nù wàlí ṣé Adam lọ́sọ̀ yìí tí ń sọ yìí ipe tọ́ba pé àwọn èèyàn bá máa bá fáǹdà ṣe tó ni ní ẹ̀bùn tí ń bẹ lára àfa àti ntọ́lọ̀ fi hàn wọn lára àfa tó bá jẹ́ pé bí àwọn ọ̀ràn míì ṣe ń fálù àwọn àfa nù ràn wọn ni wọ́n fálù àfa ń dání ó tó kíbílà àti gbogbo ayé ọmọdé àríwá bẹ́ẹ̀ ṣé Ádámù sì ní sọ tí wọn ò rí kí wọn tó lè sọ yìí wọ́n ti rí di àfa dáadáa wọ́n ti mọ ròyìn tá àfa dájẹ́ nítorí ìgbà tí a ṣe bẹ̀rẹ̀
àwọn àgbàlagbà tí wọ́n bá fẹ́ wọnú tọ̀ríkà wọ́n máa ń tọ́ túrùkù wò káàkiri ni wọ́n máa ṣe àsìkárù wọn wọ́n máa ń katira kàdíríà pípọ̀ mo katira tìjàníyà náà pípọ̀ mo sì wá àṣírí wọn ti kàdíríà mo wá ti tìjàníyà mo wá níbo làwọn méjèèjì ti pàdé kí mo fẹ́ lò sẹ́yìn àbá wa wo ọ̀rọ̀ sí Abdulkadir díẹ̀ ni Qaddasallahu sirahu Qaddasallahu sirahu àtàkọ́lẹ̀ sẹ́wọ̀ Abdulkadir àmọ́ àwọn afa Baghdad tọrọ àdébẹ̀ àmọ́ gbogbo tí sẹ́wọ̀n máa ń ròyìn bí wọ́n ṣe máa ń ròyìn ara wọn ẹni àrí fọ́tò òun lára rẹ̀ sẹ́wọ̀n dá sàlátì ni. rahmatulahi alayhi ṣéwù. ìgbé fọ́tò bí sẹ́ Abdulkadir ṣe máa ń ròyìn ara wọn bí wọ́n ṣe rí bọ́ọ̀lù ṣe gbà fún wọn sẹ́wọ̀n dá sàlátì la rí fọ́tò yẹn lára sẹ́wọ̀n ọ̀tọ̀ ní pípọ́n ọ̀tọ̀ lẹ́yìn pípọ́n ní tẹ̀yìn ọ̀bá ní kọ́ máa lónìí ẹ̀yìn ní tọ́bọ̀ wà lára yẹn sọ má bínú yẹn débẹ̀. so kíní yẹn lọ́fà tó fi já sí pé sí Ádámù wọ́n rí pé wọ́n fẹ́ràn àfa pípọ̀ torí sẹ́wù fẹ́ràn sí Ádámù fẹ́ràn nǹkan méjì sí Ádámù fẹ́ràn mọ̀ wọ́n sì rí pé àfa ní mọ̀ sí Ádámù wá fẹ́ràn sí Ádámù ò bìlífù nínú kọ́ sọ pé nìkan sì nǹkan kan tí wọ́n ò fojú rí sí Ádámù yé gbà á wọ́n máa láìkì wújà wípé ntẹ́ ló ṣe òun kó púrùfù ẹ̀ ní ìsìn kí n rí i wọ́n wá rí i pé àfa sẹ́wùn dáṣà láti púrùfù wìláyà pípọ̀ kó tó di pé sẹ́wù kú ẹni ó tún ṣe bẹ́ẹ̀ lẹ́yìn gba sẹ́wù lọ sẹ́wù Nasiru Kabara ni pété tó ń rí wìláyà púrùfù wípé báyìí lèmi lágbájá jẹ́ lọ́dọ̀ Ọlọ́run sẹ́wù Nasiru Kabara tún ni so kì í ṣe pé yìí ní fàáfà àmọ́ ní wọ́n fẹ́ ló ń bẹ̀ ni pé sẹ́wù dání kan ti tó lọ́dọ̀ Ọlọ́run láti fi dìrọ̀ mọ́ láti fi gba nǹkan lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run wọlé ìdásà láti ṣe báyìí yóò ṣe so ìyẹn fi ń já sí pé àwọn tọ́sẹ̀ yín lé àwọn ẹni rí ni wọ́n Ọlọ́run wá sí gbogbo yín ní màmá wàládù ẹni tí bùkún ṣe àwọn ẹni rí ọba tó wá ní ẹjogún àníyàn rí ẹjogún wà rí ẹjogún bíbí rí Ọlọ́run má jẹ́ yàwó kú o má jẹ́ ẹni kọ̀ọ̀kan àwa náà yàwó kú ọlá nàbí afa Muhammadu Hawali ọlọmọsà bá wa kẹ́ gbogbo àwọn tó sẹ́yìn ilé ọlọmọsà kẹ́ wọn abarikọlá nàbí wa Muhammad bàbá wa ní akata ọlọmọsà yáfi wọn Ọlọ́run fẹ́rẹ́jì gbogbo wọn bàbá wa ní mọ́sà ọlọmọsà yáfi wọn Ọlọ́run fẹ́rẹ́jì gbogbo wọn salatu fati kanbẹ nkulu Allah pẹ̀lú bisimilah. antaya sidiku ya mustanadi. Allah. innaniya. lahanta makisodi usibi edi lele hula ya sahidi wata sahadini analu watadi kwa misikino tarama balabi anka ya misikino shehin tolabi anka ya miskinu sheikhin tolabi aleka sikoti aleka feko la tadani lil hadayi urwati inna yawm yashid uli anakumullah sayumun amala al murabbil fasali intajifu ani ila mimman harumu ismuka mimman tarumu alamin naru haribi asihatil umami waihali in lam takununi amin ni'am kibrijala abukakum kibrijala innahum fi sura wa hunaka liqawma li surihata shay'in baligil dahwati gairawani kuma iyakudwati Mustafa sallallahu alayhi wa sallam Mustafa yasin yakunu wasali Ahmad Alifazi Tijani Abali Vabi Kaulai Abi Faidotina Abul Faido wa Gazali Sahibil Wujatina Faftahul Bab Iftahu al-Baba Faftahul Baba Fadiwulu bikum Le asira Fili gadi hiyakum Azkilahuma ilahi biridom dari al-miskin sheikh murtada wakasa farukina ya rabbana ya rabb ma alori
آدم الأسواتنا أسواتنا وسلام العيد أو من سرمدا للنبي هاشمي أمدا وكل الحمد لله أطال الله بقاءكم وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون وكل حمد لله وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون أوصيني أن اذكرني متك التي أنعمت علي وعلى والدي وأني أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. ربي أوصيني أن يشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. وقالوا الحمد لله الذي أصاب عنا الحسنة إن ربنا لغفور شكور. وقالوا الحمد لله الذي أصاب عنا الحسنة إن ربنا لغفور شكور. وقل ربي أديني مديالا صديقي وارجني مورج صديقي واجعلني من لدنك سلطانا نصيرا. وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. سبحانك يا الله سبحانك يا الله سبحانك يا منان سبحانك يا ديان الله سبحانك يا الله سبحانك يا حنان سبحانك يا منان سبحانك يا ديان سبحانك يا سلطان سبحانك يا الله Allah subhanaka ya Allah subhanaka ya Hanan subhanaka ya Mannan subhanaka ya Dayyan subhanaka ya Sultan subhanaka sil mulk wal malakuti سبحان سر العزة والجبروت سبحان الحي الذي لا يموت سبوح قدوس رب الملائكة والروح ملك مقتدر أفلي يدوك فلون الحمد لله لري ورطلهم سفون أفاوى الشيخ إبراهيم حسبنا الله واسي ميلوني mọ́lúdì ànábì là ń ṣe. sallallahu alayhi wa sallam. gbogbo tá à ń ṣe lábẹ́ mọ́lúdì lọ́wọ́. àmọ́ láyé lónìí mọ̀lánà Sheikh Adam. radiyallahu ta'ala anhu. radiyallahu ta'ala anhu. àwọn ni wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn. wọ́n ní mararitu. mararitu. ala ni mọ̀rọ̀ ọ̀hún àti wá ìyàtẹ̀bùkì. mararitu ala li muru àti wá ìyàtẹ̀bùkì. fakulitu la
فما تبكي الفتاة وقلت لها وما تبكي الفتاة وقالت كيف لا أبكي وأهلي جميعا دون للناس ماتوا جميعا دون أهل الناس ماتوا. مولانا Sheikh Adam رحمة الله عليه. wọ́n fi ìsìlámù wọ́n fi jọ ọmọbìnrin ẹni tó dáa tí ó láàkì nǹkankan kò sí nǹkankan tá a lè sọ pé láàkì ebi ọ̀pá ìyọ̀jẹ́ ìdààmú kan ọba ìwọ̀n sunkún. وقلت لا فما تبكي الفتاة. ọmọlúwàbí tó yá yìí tó báyìí tó rẹwà tó báyìí tó níláárí tó báyìí tó láàkì nǹkankan kí ló dé tó ń sunkún wọ́n ní mo rìn lẹ́gbẹ̀ẹ́ ọmọlúwàbí kan. وهي تبكي وقلت لها فما تبكي الفتاة. wọ́n ní mo wá súnmọ́ wọ́n ní má tabukil fatat wọ́n mọ nìyẹn tó jọ́ ọmọlúwàbí tó rẹwà tó báyìí kí ni pọ́ lẹ́kún. فقالت كيف لا أبكي وأهلي kẹfà ó ní báwo ni lá أبكي وأهلي. ó ní báwo ni ṣe ní ké wà lí gbogbo àwọn ará ilé mi jẹ. جميعا دون للناس ماتوا. جميعا دون أهل الناس ماتوا. ó ní gbogbo àwọn ará ilé wọn ti kú tán àwọn ará ilé àwọn míì sì wá ṣẹ́kù. níjọ́ sí Ádámù sọ̀rọ̀ yìí tí wọ́n kọ́ lẹ́nu tírà hadinu nasiya tá a kà ń kéwú àròkó yé wa ń jọ́nà ni kò yé wa òní ní wá ń yé wa. Islam ó ti ní problem o àmọ́ àwọn mùsùlùmí ayé tètè mọ̀ pé problem ti dé ká tètè wá kí ọ̀rẹ́ níjọ́ tó bá ń wọ̀ wá lọ láìsẹ̀ mọ́ wá pariwo kọ̀ wá nífẹ̀ẹ́ bá má bíi tómi túfánù. Torí prevention is better than cure. It's better than Problem ta nínú Ìsìlámù ta jẹ́ wàhálà wa ni pé sùúrù tafáwùmí àìlágbọ́yé ọ̀rọ̀ Ọlọ́run àìmọ̀bi tó yẹ ká lo ọ̀rọ̀ kọ̀ọ̀kan sí nínú àyá al-Qur'an ibo ló yẹ ká lo ọ̀rọ̀ kọ̀ọ̀kan sí nínú àdìsí anabi Muhammad. ẹ jẹ́ àfọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n lẹ̀ wọ́n lè àfa kan ló wí ẹ fọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n lẹ̀ ẹ jẹ́ àlọ́ lérí Qur'ani àti hadith. òun ló fún wa ní pírọ́blẹ́mù láti Indomie anu Islam sẹ́mi nílẹ̀ Ìgbò lé àwọn èrè àbìkan lẹ̀ Ìgbò ni ẹnìkan wá lọ síbẹ̀ ó wá lọ ṣe dáwà ó wá ní ó wá dàpọ̀ ànábì wọ́n wá ń wò ó ní ẹgbóhùn tó kẹ̀kẹ́ fúnṣà lánàá ọ̀rẹ́ nìkan kan dá lóhùn ó wá ní ẹ̀mẹ́ni òun sọ ní ọ̀kan wá níta ni pèsè èyí tí wọ́n yà sínú owó sínú 200 naira tó wé láwà ní. tí wọ́n yà sínú 200 naira tó wé láwà ní ibi tí òórùn náà dé yìí àwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn tí wọn ò gbúrò Ìsìlámù níjẹba wọn ò gbúrò ẹ̀ rárá wọn ò gbúrò Ìsìlámù rárá tó yẹ ká bọ́ síbẹ̀ ká lọ ṣe jihad láti rà wọ́n padà wálé àṣeyíwo ibi Ìsìlámù ti fẹsẹ̀ nílẹ̀ la fẹ́ máa dàwó ibi Ìsìlámù ti fẹsẹ̀ nílẹ̀ la fẹ́ máa dàwó látara yìí pé gbogbo ọ̀nà láyé lónìí ni wọ́n fi ń gbógun tàwọn Súfí nígbà tá a gbé dání síríkù ni níta a gbé dání dọ̀làlù ni pàápàá jùlọ mọ́lúdì ànábì Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n ní nǹkan tí ò sí wújà fún ni à ń ṣe lórí ìfẹ́nu ni àyà kan ni wọ́n wá fi ń kóòdì wa àyà yẹn wọ́n á fẹ́ ṣe wá sí lónìí. Abukakumullah. torí gbogbo tí wọ́n fi ń kóòdì wa pátá ìmọ̀ ni mọ́nà sọ fún àwọn yẹn pé yásùrù tá a wà yásùrù burhanu ni kìí sọ̀rọ̀ ogun ìdà àjẹ kò ní ìdìjà nítorí bá ní lọ́wọ́ nìkan ni ó gbé wá tí wọ́n náà bá ní lọ́wọ́ ni kò fi gbé jáde ẹ wá jọ fi wọn ara wọn wò ọ̀rọ̀ mọ́ ni. àyà tí wọ́n fi ń kóòdì wa ni pé kò lè yí kún tuntun ibùnà ńlá fattabi'uni yuhbibkumullahu wa yaghfir lakum dhunubakum wallahu ghafurur rahim. ìgbẹ́ tọ́lọ̀ sọ náà
in kuntum tuhibbuna Allah. Ìta nẹ́bí sọnù tuhibbuna Allah tó bá jásí pé o ní ọ̀fẹ́ràn Ọlọ́run. Fattabi'uni. Ànábì ní fàtẹ́bì wù ní ẹ tẹ̀lé mi. Yuhibbukumullahu. Bọ́ àmàlà mú mi ní ibi wọ́n bá a mọ nìyẹn. Ní pé ànábì Al-Qur'ani sọ bẹ́ẹ̀ pé fàtẹ́bì wù ní. Tó ìsà gbogbo ẹ̀dá tó bá ti ṣe ń tà nábì ò ṣe. Dọ̀làlì. Ipe fàtẹ̀bí wúni là nábì wíwí. Ìta nábì ọ̀ wá ṣe ẹni tó bá ti wá ṣe hàlà dọ̀làlì. Háyà wọn ni wọ́n mú dání. Tí wọ́n fi ta kàwọn súnfì. Tí wọ́n fi ti ṣẹ̀ tí wọ́n fi ṣe hújà. Háyà yẹn ni mo wá fẹ́ fá lónìí. Háyà yọ kàn wọn náà ni. Kí ni mo fẹ́ lò ń bẹ̀ ni pé òun ni ó gbé wa lọ síbi yí pé kí ni kọ́kọ́ ń jẹ́fẹ̀ẹ́ náà. Al-mahabba kí ni jẹ́ mahaba kí ni jẹ́ love. Báwo la ṣe mọ̀? Tàrífù wo làwọn onímọ̀ máa ń fún fẹ́ kí ni wọ́n ń pè bẹ́ẹ̀? Ipe ìta ń pè ní love. Ìta àwọn onímọ̀ máa ń pè ní ìfẹ́ fún wa òun ni pé nǹkan tó jásí pé ó ga jù lọ́dọ̀ rẹ nítorí kó sínú ẹ̀ tó ríra rẹ má tó gbé ọ mì. Ìsáàrù kàláwù àbí kò lọ yí pé mọ̀lùkíkà bí kùlì yàtìkà tó bá ń dọ̀dọ̀ Gàsálì ní wàhíyá àlìgàyàtul qaswa ibi tí nǹkan parí sí Ọlọ́run ní jẹ́fẹ̀ẹ́ kò sí nǹkan tó jù lọ mọ́ ìtòfi wa mọ̀ yí pé kò sí nǹkan tó ju ìfẹ́ lọ mọ́. Nǹkan tó ga jù ni wọ́n ń pè nífẹ̀ẹ́ àyà méjì dè mọ́lẹ̀ bẹ́ẹ̀ àyà àkọ́tọ́kọ́ dè mọ́lẹ̀ bẹ́ẹ̀ ọ̀dà nábì Yusuf láti kọ́kọ́ rí Yusuf alayhi salam ó rí pé Yusuf ọ̀rọ̀ pọ̀ mbẹ́ àmọ́ ń gbà fa gbogbo fanfa tí wọ́n bá nábì Yusuf fà tán ìfẹ́ lọ kọ́kọ́ kó bá torí pé bàbá rẹ̀ fẹ́ràn rẹ̀ bàbá rẹ̀ ìsàdédé fẹ́ràn rẹ̀ ó rí mọ́lẹ̀ Ọlọ́run lára Yusuf ni wọ́n wá dètè wọ́n sọ kànga wọ́n fa wàhálà ọlọ ọbọ Yusuf wá parí ìrìn àjò rẹ̀ ọba dàntọlọ ní ọdá àwọn ọmọ ìyá rẹ̀ wá jókòó tì níjọ wọn wá rí kọjá jẹ àwọn kí wọ́n wá wí fún Yusufu. Anakumullah wa rafa abawayhi ala al-harishi wa karru lahu sujada wa qalat ya abati. قد جعل ربي حقا وقد أحسن بي إذ أخرجني من السجن وجاء بكم من البدو من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي إن ربي لطيف لما يشاء إنه هو العليم الحكيم. قالوا تالله لقد آثرك الله علينا وإن كنا لخاطئين. قالوا تالله لقد آثرك الله علينا. آثرك الله علينا. Ọlọ́run fẹ́ràn jù wá lọ. Hadaraka ipe ọ̀gá lọ́dọ̀ Ọlọ́run pàtàkì lọ́dọ̀ Ọlọ́run yàrá pé Ọlọ́run fẹ́ràn wọ Yusufu jù wá lọ. Ìfẹ́ ni pé tí ń jẹ́fẹ́ ni tó ga jù. Tọ́ba tó tún fi àmọ̀ pé tí ń jẹ́fẹ́ òun ni tó ga jù. Suratul Ala ní kọ́ lọ lọ́wọ́ sàlẹ́ndì Ọlọ́run ní Bali. تؤثرون الحياة الدنيا. Bali تؤثرون الحياة الدنيا. Ẹ mà gbáyé lókè ọ̀run o. Ipe ẹ ti fẹ́ràn ayé ju ọ̀run lọ ìtọ́ga jù ni ìfẹ́ nìyẹn ìfẹ́ yìí àwa rí ìfẹ́ dá dúró báwo wọ́n ti wá lo ìfẹ́ ti dúró báwo la ti wá fẹ́ lò fẹ́ ibi bá a ṣe fẹ́ lò fẹ́ ibi tó yẹ ká lò fẹ́ sí làwọn èèyàn ti wá sọnù pé ìfẹ́ ta ni kí ló yẹ ká fẹ́ àwọn èèyàn wa máa ń tó yẹ ká fẹ́ àyè máa ń tó yẹ ká fẹ́
gbogbo nǹkan la lè fẹ́ àmọ́ tó yẹ ká fẹ́ kí fẹ́ rí ọ̀gá jù lọ́dọ̀ wa wọn ò mọ̀ lọ́jọ́ kọ́ lọ́wọ́ wọn sọ pé suyina linnasi hubbu shahawati minan nisa'i wal banina. tọ́ba tí wọ́n bá lọ́wọ́ bá ṣe gbé kéwú ó ti mọ̀ tó máa ti ń sọ màjìwúlù ni ìjọ tọ́lọ̀ báyìí ti lo màjìwúlù yíyọ rẹ̀ kó nọ́ọ̀rọ̀ ni. usina lilladina kutilu. ọkọ̀ bẹ́ẹ̀ náà Al-Qur'ani iná lánàá dìrí. asharun urida biman fil ardi amara bi rabbur rashada. wọn mọ ibi tó yẹ kí wọn lò fẹ́ sí lọ́dọ̀ njẹ́ sẹ pé sùyínà lè nẹ́ẹ̀sì. hubbu shawati minan nisa'i. ọlọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní ká fún wọn. hubbu shawati minan nisa'i. والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده. ibi tó yẹ wọ́n lò fẹ́ sí wọn mọ́ àìmọ́ ibi tó yẹ wọ́n lò ìfẹ́ sí ni òun ni pírọ́blẹ́mù tí wọ́n ní àwọn Súfí ìmọ̀ afẹ́ lọ nìyẹn àyèwò ló yẹ ká wá lò fẹ́ sí ìfẹ́ wo ló gbọ́dọ̀ ga jù lọ́dọ̀ wa ìfẹ́ wo la gbọ́dọ̀ ṣàkólé kan lọ́dọ̀ wa Súfí tètè mọ́ àwọn ọmọ yìí pé gbogbo ibi tá à ń wá fẹ́ ká lára rẹ̀ wọ́n á padà sọ́ọ̀tì ni ìfẹ́ obì ìfẹ́ owó ìfẹ́ ọmọ ìfẹ́ adùn ìfẹ́ aṣọ ìfẹ́ epo ìfẹ́ yìí ó fẹ́ lì ìfẹ́ kan náà ló lè fẹ́ lì ń bẹ́ẹ̀ ìfẹ́ Ọlọ́run pé talẹ́ntọ́ yẹ ká fún nífẹ̀ẹ́ tọ́ga jù náà mi wa Ọlọ́run ọba ló gbọ́dọ̀ fún nífẹ̀ẹ́ tí ó ga jù nínú gbáyà rẹ̀ òun ló gbọ́ àwọn Súfí gbogbo àsìkáàrù wọn pátápátá tí wọ́n gbé kalẹ̀ lójú ọ̀nà Súfí kò sí nǹkan kan tí wọ́n fi wá nàtíjà ẹyọ kan náà ni ìfẹ́ Ọlọ́run wọ́n fi wá ìfẹ́ yẹn náà ni wọ́n ń pè ní fanáwù lọ́dọ̀ àwọn onítúfí kò sí tí ń jẹ́ fanáwù ìfẹ́ ni pé tán sínú Ọlọ́run yányá kọ́ ọ má rí nǹkan míì mọ́ nítorí fi wá mọ̀ pé gbogbo àsìkárù wọn pátápátá ìsìgìfárù wọn àsàlátù wọn láìláìláìláwù wọn gbogbo àsìkárù tí wọ́n ṣe gbogbo náfìlà tí wọ́n ń ṣe araka èyí tó ṣe ń raka méjì kọ́ nìkan kọ́ ni náfìlà àwẹ̀ tó gbà náfìlà ni tìlá Kùránì rẹ̀ náfìlà ni àsìkárù tó ṣe náfìlà ni gbogbo èyí ọba ṣe ń bẹ́ẹ̀ nàtíjà kan náà ni ó fún ọ àdìsí anábì wa púrúfù ẹ̀ bẹ́ẹ̀. nàtíjà tí ó fún ọ ní pé wàá bá mi lọ síbi àdìsí anábì la yasalu. لا يزال عبدي حتى يتقرب إلى الله بالنوافل. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó lẹ́rú ò ní yẹ kò ní gbò ó ti parí ọ̀rọ̀ yẹn o ọ̀wáyẹ̀ ògbò tó wá ń súnmọ́ Ọlọ́run pẹ̀lú náfìlà náfìlà rẹ lè jẹ́ àwẹ̀ náfìlà rẹ lè jẹ́ tìláwà Kùránì náfìlà rẹ lè jẹ́ àwọn àsìkárù kan ló ń ṣe gbogbo èyí tó ọba ṣe ń bẹ̀ títí. Ata uhibbahu. nàtíjà tí wọ́n fẹ́ lónìí gbogbo wàhálà tó ń ṣe káàkiri pátápátá nǹkan ọ̀kan náà ló ń wá nítorí ń wá ká ni pé ata. uhibbahu. tí Ọlọ́run fi wá fẹ́ràn rẹ. Fa idha ahbabtu. àwọn àgbègbè lẹ́yìn wà nídìí ẹ̀. Abqakumullah. ntí ọmọ ṣẹlẹ̀ tó bá fẹ́ràn rẹ tánu ọba fi fẹ́ràn rẹ ifi ń jẹ́ pé gbogbo wàhálà tó ń ṣe yìí tó ń lépa lọ ní pẹ́sẹ́ ìfẹ́. Ata uhibba. tọ́ba wa rí fi Ọlọ́run tán ní gbogbo nǹkan wàá dé èyí ń làwọn Súfímà ni wọ́n sì fi tírẹ̀nì àwọn èèyàn wọn ipe ìfẹ́ yìí ni pàtàkì ìfẹ́ Ọlọ́run ni ìfẹ́ Ọlọ́run ni wọ́n wá lẹ́nìkan tó síwájú wọn ń bẹ tabanita ni masalule ala fáwọn Súfí masalule ala àwọn nàlà ànábì Ọlọ́run ààrẹ nìkan tó tán sínú fẹ́ yányá tó táwọn ànábì Ọlọ́run gbogbo wa sì ń gbìyànjú ni àwọn ànábì Ọlọ́run gbogbo wọn wá practice àmọ́ wàá mú téèyàn méjì wá màmá pèjúwe wá lára ànábì Ibrahim alayhi salatu wa salam màmá pèjúwe wá lára ànábì Yusuf ànábì Ibrahim alayhi salatu wa salam ìfẹ́
ọmọ ló ní ló mú kàdánwò bá mi lọ sí Suratu Sofat ìfẹ́ ni Ibrahim ní sọ́mọ lọ́lọ́run wá ní o tún fẹ́ máa rí mi o fẹ́ máa rọ́mọ rẹ yóò dá kọ́ ọ̀pọ̀ ọmọ rẹ fún mi o kọ́ wá ku èmi nìkan nínú ìfẹ́. Rabbi habli minas salihin fabashirnahu bi gulamin halim falamma balaga ma'ahu sa'ya qala ya bunayya inni ara fil manami anni asbahuka fanzur madha tara. Qala ya abati if'al ma tu'mar satajiduni inshallah minas sabirin. Alayhi salam. Ìfẹ́ Ọlọ́run fẹ́ kó kù fẹ́ àwọn nìkan ìrìfẹ́ ọmọ ìrìfẹ́ Ọlọ́run kọ́ nìkan má bàa mi dúró ọmọ rẹ ti kó sí ọlẹ́mí jù lọ pàmò ni Ibrahim wa lálẹ́ Ọlọ́run rí pòun pọ̀ mọ́ lójú náà ìbọ̀yà ọ̀sán àláfọ́mọ gbàtí ọ̀sán àláfọ́mọ ọmọ náà bá mi tọ́ bá fẹ́ ni kó ṣe. Fanzur madha tara qala ya abati if'al ma tu'mar satajiduni inshallah minas sabirin. Ọ̀ wá lè gbádùn àyà wọn Al-Qur'ani mọ̀ tó àwọn kó tó gbádùn àfikọ́ lọ sí Suratu Nisa'i Suratu Nisa'i lọ kàràkàrà 125 ń bẹ̀ kí lọ́lọ́run ọba wí ń pa Ibrahima. Wàmánì asilamu. Wàmánì asilamu. Wàmánì asilamu wajihahu wàmánì asana dina mimani aslama wajihahu lillah. Wa musinu wattaba millata Ibrahim hanifa wattakhadha Allahu Ibrahima khalila. Má wọlọ́run ọlọ́ni. Mani asanu dina dina gbogbo yín lálẹ́ practice talẹ̀ sí ẹtì fi dáa jù láyé tálá lè sọ pé lẹ́sìn ni. mimani aslama wajihahu lillahi. ẹni tó sọ mí ti ara rẹ̀ fọlọ́hún. wa huwa musinu. tó sì jẹ́ ní dáadáa. wattaba millata Ibrahima hanifa. Ibrahima hanifa. Ọlọ́run darí gbogbo apàdà sọ́dọ̀ Nábì Ibrahima. Ọlọ́run nítorí pé Ibrahima yẹn mílà rẹ̀ ẹni tó tẹ̀lé mílà Nábì Ibrahima Ọlọ́run torí pé. Wattakhadha Allahu Ibrahima khalila. Ọlọ́run ló ń pa Ibrahima wọn ní inta'azallahu Ibrahima alila. Ọlọ́run Ibrahima ọ̀rẹ́ mi ni. Ọ̀rọ̀ ọ̀fẹ́ Ọlọ́run sọ pa Ibrahima. Kí ló jẹ́ k'Ọlọ́run sọ̀rọ̀ ọ̀fẹ́ pa Ibrahima ní tìtorí yí pé Ibrahima páàsì àdánwò rẹ̀. Nígbà fẹ́ máa rí nǹkan mi tọ́lọ̀ níbẹ̀ kọ́ lọ pa ọmọ ànífẹ́mi Ọlọ́run. Anabi Ibrahim aleyhi salatu wa salam Anabi Ibrahim wá gbà ọmọ Anabi Ibrahim gbà Ibrahim wá mọ́ ọmọ rẹ̀. Walamma aslama wa tallahu lil jabini. Tallahu lil jabini. Ibẹ̀ làwọn wàhálà ti dé bá wàhálà làwọn afọ àti fàfìrà wọn fa wàhálà lórí àyà wọn. Ìtàn lọ lórí ẹ̀ ó du kò du ó du kò du àwọn kan ní kò du àwọn kan ló du àtọ́ba akọ́ bá du ní nbola àgbọ̀ tó ti jáde ṣé bí òdu wọn fàgbò rọ́pò kéwọ́ òdìjà àgbọ̀yé ló nídìí ó du Ibrahim du nítorí tó mọ̀ pé Ibrahim du kìí ṣe pé kò du bí àyà yẹn délẹ̀. Walamma aslama wa tallahu lil jabini. Wanadaynahu ya Ibrahim qad saddaqta ru'ya inna kadhalika najzil muhsinin. Ruya ló fi hàn kó du ọ̀bí òòrán ni mẹ́rẹ́kù lọ́sẹ̀lẹ̀ tí ọba wá du kí ló fẹ́ bí fún kọ́ni sàdákítà rúyà níbo kọ́ni sàdákítà rúyà ti fẹ́ wá tí ọba du ó du àmọ́ lọ́hún lọ́wọ́ á ṣe agbára tiẹ̀ ń bẹ̀ yí pé mẹ́rẹ́kù tiẹ̀ pé ọbẹ̀ ẹ̀wọ̀n ìmọ̀lásẹ́ tó fi ń pààyàn sákù lẹ́nu àmọ́ ó yùn. Inna kadhalika najzil muhsinina inna hadha huwal bala'ul mubin wa fadaynahu bizibhin azim. Ọ̀rọ̀ yìí pé máa wo bí tí wọ́n practice ìfẹ́ Ọlọ́run dé
tí wọ́n lè practice yẹ àwọn practice fi ọlọ́run pé nǹkan kan mi ò ní papọ̀ mọ́ ọlọ́run ọjọ́ mọ̀júlẹ̀ ọwọ́ ànáwọ́ mọ́ ọlọ́run ọlọ́run lọ paasi bẹ́ẹ̀ lọ anabi Yusuf òun ni masalẹ̀ kejì Yusuf ni sùlíyà pé ìyàwó ọba ní ta nínú gbogbo tọ́jú kó yìí lónìí kí a president yóò pè ọ́ ó ní tẹ̀sùbá rẹ̀ já mi ni. tọ́ ọba máa bó ṣe tó ń jọ́ náà tó rò pé ó fúyẹ́ kò fúyẹ́ bí ẹ̀ bá ń kanu tíra ni máa ń dàbí èpo fúyẹ́. Yusuf ní sùlíà ń dà láàmú ẹ̀bà tó lọ sí bànẹ́bí Yusuf ọ̀pọ̀ gbogbo ẹ̀bùn tó lọ́n bá ti bọ́ láyé mọ́ máa sọ wá sí pé stọ́dì ara rẹ̀ dáadáa ẹ̀bùn tó lọ́n bá bọ̀ ní ọkọ̀ stọ́dì tó fi dèèyàn nu kókó wo ra rẹ pé ẹ̀bùn wo ni mo máa ṣe kí lọ́rọ̀ mi lọ́rùn jù tọ́lọ́ ń bù mí bọ́bá yẹ pé ẹjọ́ náà lọ́lọ́ ń bù ọ̀tọ̀ máa rò ibi ẹjọ́ òun ló ti dèèyàn kódà bọ́bá yẹ pé ẹ̀bùn àbòsí ni wọ́n fi kí ọ látòdì ọ̀run. kọ́ lọ́jọ́ yìí àwọn olóṣèlú. lọ́jọ́ yìí. kí mo fẹ́ lò anabi Yusuf. aleyhi salamu. ọrẹwà ẹwà ń lọ fẹ́ là ẹwà ń lọ fẹ́ kó bá tóró ti di problem sáà ní ìlú gbogbo àwọn obìnrin tí wọ́n ń bẹ lásìkò Yusuf àwọn ọkọ wọn gbádùn wọn mọ́ bí wọ́n bá ti délé ìròyìn Yusuf wọn mọ̀ ròyìn ọ wá di pé ọmọ yìí á wà pọ̀rọ̀ kọ̀ọ̀kan fi sàdá ẹja tì í lọ nígbà tí ó tún wá ha sọ̀wọ́ sùlíà tọ́jú ìyàwó ọba gbogbo ète ni sùlíà wá dá wọ́n wá wo sùlíà bíi wèrè ó tún dẹ́dẹ́ ìgbẹ́ tí ń ṣe mí ẹ̀yìn ẹ̀ wá bá rí lọ́ fi wá pé dínà ibẹ̀ ń kí n lọ nígbà tó wá di yí pé ìfẹ́ sùlíà ń bẹ ńlẹ̀ ìfẹ́ ọlọ́run ń bẹ ńlẹ̀ Yusuf wa torí ọlọ́run fún rẹ̀ lọ́sàdúrà lónìí. Qala rabbi sijinu ahabu ilayya mimma yad'unani ilayhi. ọ̀tọ̀rọ̀ ni kò sí ti ń jẹ́ rabbi àdúrà ni níbi ọlọ́run tọ́bù wọn bá fi wá fọ́ tẹ́ ìfẹ́ sùlíà yóò bá fi wá dààmú tó ń wọ́n fi wá sí ọ yóò wọ́n wẹ́ wọn. Asijinu ahabu ilayya mimma tad'unani ilayhi. Asijinu ilayyan. Ahabu ilayya mimma yad'unani ilayhi. ọpẹ́ òun ju tí wọ́n ń pè wọ́n lọ díẹ̀ yìí lọ ifi jẹ́ pé ìfẹ́ ọlọ́run lọ́dọ̀ àwọn kò sẹ́ni gbáájú wọn anabi Yusuf alayhi salam anabi Ibrahim kò sẹ́ni tó gba wájú àwọn méjèèjì nínú ìfẹ́ àwọn méjèèjì yìí nù fẹ́ pé à ń fẹ́ ń fẹ́ ọlọ́run à ń wá ọlọ́run àwọn làwọn Súfì gbé síwájú pé n tó mú yín bá ìfẹ́ débi pé ẹ̀rí nǹkan kan mọ́ ọlọ́run ọba lẹ rí àwa náà láti kárù tá a mọ̀ ṣe kó fi jásí pé méjì náà ni nínú kọ́lọ́run ó gé ni ẹ kó gé ni ọlọ́run kọ́lọ́run ó wí yẹn àbí kí Sátánì ó jèrè rẹ ọ̀kọ́ ṣẹlẹ̀ tọ́lọ́run ọba ti jèrè ẹ Sátánì ó jèrè rẹ Súfì táwọn wá ń bẹ nínú ìfẹ́ tí ń jásí pé a ti mọ ìfẹ́ gẹ́gẹ́ bí tàríf ọ̀nà wo làwọn èèyàn ń gbà lò fẹ́ sí tí ò yẹ bí wọn ọmọ náà bó ṣe ń wò ṣe lò tí wọ́n ń lò sí nǹkan míì àwọn àwo ni wọ́n kọ́ ṣe tí wọ́n yá síwájú wọn nínú ìfẹ́ àwọn làwọn ànábì Ọlọ́run ìfẹ́ yìí làwọn Súfì tètè àwọn wá wùsùlù jù àwa lọ lọ́nà wo ni wọ́n gbà wùsùlù àwọn tètè stọ́dì pé ìfẹ́ ọlọ́run tá là ń wá yìí gangan kí ni ìfẹ́ ọlọ́run wọ́n wá lọ wo nuktatul bidaya al-ilahiyya nukta wọn wá rí i pé kò sí tí ń jẹ́ ìfẹ́ ọlọ́run ubul Mustafa al-Karim. Allahu alayhi wa sallam. ìfẹ́ ọlọ́run kankan sí mi kankan ubul Mustafa ìfẹ́ ànábì ni. anabi ló máa fẹ́ràn tó o bá ti lè fẹ́ràn anabi Muhammad sallallahu alayhi wa sallam o máa fẹ́ràn ọlọ́run tó o bá ti fẹ́ràn anabi o lè fẹ́ràn ọlọ́run látara àfi anabi yẹn làwọn ti wá wọlé àwọn àkànlòfẹ́ tí wọ́n láwọn ò fẹ́ anabi Muhammad sallallahu alayhi wa sallam àwọn ni àwọn Yahudi àwọn ni àwọn Nasara tí wọ́n sọ pé àwọn ọ̀fẹ́ ànábì ọmọ ọlọ́run làwọn àwọn sì nífẹ̀ẹ́ ọlọ́run ọba wọn rọ́ǹgì. nanu abinawulahi wahibauhu. abinawulahi wahibauhu. sọ pé fẹ́lẹ́ àwọn náà ń lò
ìfẹ́ yẹn wọ́n sọ nínú ìfẹ́ wọn ò mọ̀ fẹ́ tó yẹ kí wọ́n wá ìta àrò pa àwọn ò fi jogún Ọlọ́run ní káwọn pèrè àwọn ọlọ́mọ Ọlọ́run ìta àrò pa àwọn ò fi jogún Ọlọ́run káwọn fẹ́ràn rẹ̀ Ọlọ́run ní ẹ̀ lè jogún mi ẹ̀ lè jọmọ mi ẹ̀ sì lè fẹ́ràn mi àfi kẹ́ ẹ fẹ́ ń tèmi náà ń fẹ́ kúlí nǹkan tuntun ibùnà ńlá. fattabi'uni yuhbibkumullahu wa yaghfir lakum dhunubakum wallahu ghafurur rahim. In kuntum tuhibbuna Allah. ibi táyà ọgbàgbọ́ yé sínú tí wọ́n fi àyà mú máa wò sún fi pé ìta nẹ́bí sọ ni pé tọ́ba yẹ pé tuhibuna Allah bàbá fẹ́ràn Ọlọ́run fattabi'uni tẹ̀lé mi ìta nẹ́bí ọba ṣe ẹni bá ti ṣe kọ̀tẹ̀lá nẹ́bí. alẹ́lùkù àgbọ́yé ni ò sí tágbọ́yé bá wà ọmọ ẹ pé kúlí ń kú tutù ibùnà ńlá fattabi'uni ẹ tẹ̀lé mi là nẹ́bí wí àwa Sufi gan la tẹ̀lé ànẹ́bí. sallallahu alayhi wa sallam. nítorí ń tà fi tẹ̀lé ànẹ́ Muhammad sallallahu alayhi wa sallam ìta ànẹ́bí ọba ṣe téèyàn bá ṣe ní ọ̀dà ànẹ́bí lọ́kọ́ ṣe mòlúdì. sallallahu alayhi wa sallam. nítorí ara díìsì fún àdìsí ẹ̀ náà sì ni pé wọ́n bí àná Muhammad sallallahu alayhi wa sallam wọ́n bí léèrè pé kí ló dé tó ń gbà ẹ̀jọ̀ mọ́lúdì ó ní níjọ́ Monday ó ní torí pọ́jọ́ tí wọ́n bí wọn nù tí wọ́n bá fẹ́ apàdà sọ́dọ̀ wa wọ́n wà ní ìṣà tó apá àwẹ̀ lànàbí fi máàkì bẹ́ẹ̀ di rẹ̀ wáyé tẹ́ ẹ̀ máa gbà wẹ̀ èyí wọn náà lé sí tiẹ̀ ojú tó o bá fi wọ̀rọ̀ ọmọ ní àwẹ̀ nìkan kí ẹ lè fi celebrate ẹ̀ nítorí kúlíkù tuntun ibùnà ńlá fattabi'uni. inú kéèyàn tẹ̀lé ànábì tọ́lọ̀ ní tẹ́ bá fẹ́ràn Ọlọ́run ẹ̀ tẹ̀lé ànábì náà ló ní mọ́níájú rẹ̀ bámi lọ́wọ́ sàlẹ́ńbì máa rà mú mi nì. awqakumullah. ànábì ló ní bámi lọ suratul insan. Allah ta'ala ninsa nunu min handa lam yakun shay'an mazkura aya bi wa yutimuna ta'ama lahu bihi miskina wa yatima wa asira. yutimuna at-ta'am ala ubihi òun ló fadina ká pè dé pé ọya bí sọ da kan ṣe lọ níjó ni ẹ má bọ̀ ẹ dáná fún wọn kí wọ́n jẹun. yutimuna at-ta'ama ala ubihi miskinan wa yatiman wa asira. innama nutimukum liwajhillah la nuridu minkum jazaa wala shukura. nìkan ẹbí àwọn ṣe ajẹ ẹsẹ kọba máa jẹ pàwẹ lẹẹmọ àfisẹ bá anabi ṣe fàáfisẹ kìí ṣe dáadáa anabi ló ní ká fáwọn yẹn lóúnjẹ inú mọ́níyájú ń kú tutù ibùnà ńlá àfàtẹ́bì wù nìní yuhibbukumullahu wa yaghfir lakum dhunubakum. ìsàn wọn ní àwọn awòkọ wọn Sufi ṣé bá ní baba tó bí wa àwọn Salati ní àwọn gbọdọ̀ fún ní gbogbo àwọn baba wọn tí wọ́n sẹ̀ wọ́n lẹ̀ ni wọ́n tó sẹlibireti torí sẹ kí wọ́n celebrate wọn láyé ni wọ́n wáyé wá ṣe kí wọ́n ní kílẹ̀ ṣe àṣẹ mọ́lúdì àfàǹdá sọ ọgbọ́n níjọ́ wọn ti ń ṣe. wọ́n pa wọn ṣe mọ́lúdì àfàǹdá à ń ṣe mọ́lúdì ànábì ni wọ́n wí. kí ló gbé wọn lọ síbi mọ́lúdì ànábì táwọn Sufi fífẹ́ kú lórí ìfẹ́ ànábì hubu ni hubu rasul hubu rasuli wọn ní Sufi gbọ́yé lẹ́ntì ọba jẹ́ Sufi ò lè gbọ́yé lọ́lọ́run fi sọ fún wa pé tó bá mú ọ gbé nǹkan márùn lékè nǹkan mẹ́ta ó ṣòfò nǹkan mẹ́jọ tó bá wá gbé lórí nǹkan mẹ́ta ọ̀dànù nǹkan mẹ́jọ ọ̀hún ọ̀ gbọ́dọ̀ gbé lérí mẹ́ta kí wàá ní nǹkan mẹ́jọ tó gbé lérí mẹ́ta wọ́n bá mi lọ sí Suratu Toba nǹkan náà. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن تردونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله. báwo ló ṣe fẹ́ gbé mẹ́jọ lékè márùn-ún lékè mẹ́ta èyí wò làwọn Sufi mọ̀ nínú tí ń jẹ́ fẹ́
ipò lọ́n lọ sọ fún wa ipe àgbọ̀dọ̀ gbé mẹ́jọ lékè mẹ́ta tó o bá ti gbé mẹ́jọ lékè mẹ́ta yóò fẹ́ẹ̀lì ọlọ́run ní nkànà. Aba'ukum wa abina'ukum àbífẹ́ àwọn ọmọ yín. wa ikhwanukum àbífẹ́ àwọn ọmọ ìyá yín. wa siwajukum àbífẹ́ àwọn ìyàwó yín. wa shiratukum àbífẹ́ fámìlì yín. wa amwalun iqtarabtumuha àbáwo owó tẹ́ ẹ kó jọ fúnra ara yín lẹ nífẹ̀ẹ́. wa tijaratun takashawna àbáwo owó tẹ́ kasadaha ń ṣe yẹn òun lẹ fẹ́ràn. wa masakin. masakinu àdìgẹ́ máa tardawnaha kó àwọn gíláàsì àti àwọn ilé ńláńláńlá tó wà pé ìhun rẹ̀ bá ní ahabba ilaykum min Allahi wa rasuli wa jihadin fi sabili. tó bá jẹ́ pé lẹ́yìn ìhun ni àhábà ilaykum tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí tó wù yín ju kíni lọ. min Allahi tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí ju ọlọ́run ọba lọ. wa rasulihi tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí ju ànábì lọ. wa jihadin fi sabili. jihadu fi sabilihi jihadu àbí jihadu tẹ́ ẹ fẹ́ ṣe sabili tani kéésà fi sabilillahi fi sabili rasul ila rasul ìbọ̀lọ̀ tí wọ́n lọ́run tó ń lo ogun tó fẹ́ tẹ̀lé lọ ọjà kan lójú ẹ̀rí ni rasulu lọ lọ sógun fi sabilihi àṣetò ọba ti ṣe jihadi pẹ̀lú ànábì ó ṣe jihadi pẹ̀lú ọlọ́run níbi ń jásí pé tọ́ ọba ti lè ṣe nǹkan kan torí ànábì ó ti ṣe torí ọlọ́run tọ́ ọba ti lè fẹ́ràn ànábì ó fẹ́ràn ọlọ́run bọ́ba sàdá torí ànábì torí ọlọ́run ló fi ṣe bọ́ba náà torí ànábì torí ọlọ́run ló fi náà bọ́ba gbà torí ànábì torí ọlọ́run ló fi gbà in kuntum. tuhibuna Allaha fattabi'uni yuhbibkumullahu wa yaghfir lakum dhunubakum wallahu ghafurur rahim. àbá wa fẹ́ràn alimahabba sáà nífẹ̀ẹ́ lásán ni a lè nífẹ̀ẹ́ lásán agbọ̀dọ̀ gba nǹkan kan bẹ́ẹ̀ kí la fẹ́ gbà ń bì fẹ́ ẹni bá fẹ́ràn ọlọ́run àbọ̀ fẹ́ràn ànábì kí ni gẹ́ẹ̀nì tí a máa ń gbà bí kéèyàn fẹ́ràn ọlọ́run gẹ́ẹ̀nì tó máa gbà ń bẹ̀ náà ni àrídọ́ láàṣù tọ́bàdà rídọ́ lásùkútọ̀ ba'dahu láàṣù tọ́bàdà o ìyọnu tó ọba ti rí yọnu kò tún sí bínú mọ́ tó bá ti fi lè ṣiṣẹ́ tó fẹ́ràn ọlọ́run tó lọ́n bá fi fẹ́ràn rẹ̀ kò tún bínú sí ọmọ gbogbo ń tó lè wó ṣe kọ̀ọ̀kan mọ́ gbogbo ń tó bá ṣe kó tó gbọ́ wọlé ní tó bá ti gbọ́ wọlé wọn eléyàn jáde ń bẹ́ toró ti mọ̀ wá tó mọ̀ wùnú lé kó tó fi ọ́ síbẹ̀ wọn eléyàn wọn tọ̀ rádà rẹ̀ tí wọ́n bá sọ nù kẹ́nu àwọn sufi wọ́n tọ̀ rádà rẹ̀ wọ́n sálíbù rẹ̀ wọ́n lè jáde ẹnìkan tó lọ ń yọnu sí lọ́kọlù lòun wá nílé yóò sì lé ọlọ́wọ́ tún máa wá rìpọ́ọ̀tù ẹ̀ pé èmi ò pé ń lé ọ o alálìsánù Dáúdà alálìsánù Dáúdì òun ló ní ń lé ọ èmi ò pé mi ọlọ́wọ́ tún wí pé kìí ṣe mo ní òun ló ní ń lé ọ o ìfi ń jásí pé ìyọnu ni lágéènì tá a bá ti wá géènì yọnu kò tún sí bínú mọ́ nítòfi wá mà pé tá a bá ti géènì yọnu kì í sì bínú mọ́ ìwà for example méjì example kan lára anabi Yusuf aleyhi salatu wa salam anabi Yusufu òun ni wọ́n lọ wẹ̀ wọ́n ó ṣe gbogbo ẹ̀ náà wọ́n ọwọ́ apẹ́ ń bẹ́ ẹ̀rẹ́ rẹ̀ lòun wá jáde before rẹ̀ lọ́wọ́ à ń sọ fọ́ọ̀rẹ́ pé dàkútọ̀ ọba dọ́dọ̀ ọba. udhkuri inda rabbika fa'ansahu shaytanu dhikra rabbih. ọ̀bíkà ti bẹ̀wọ̀n èso ọlọ́run ọba tó ní wọ́n wá tó àlá fún tó lẹ́nìkan mà látú ní rí fáàsì pé tó ọba dọ́dọ̀ ọba nìkan rántí mi inú wa bí ọlọ́run pé èmi tó pín gbà wọ́n sọ sínú kànga tí ń gbàgbé rẹ tí mo dó tì ọ́ ìgbà tí sùlíyà ń dètè mo dó tì ọ́ èmi ní wàá gbàgbé rẹ náà kọ́ra díẹ̀ lọ́dọ̀ ọba ọlọ́run lọ́ọ́ pẹ́lẹ́ wọn jọba lọ fáàn. bisafihi fáàn. falabisa fi sijini bidia sinina. wọ́n ti lọ́dọ̀ mọ́lá mú mi ní àlùkò òní jọra wọn nígbà tó wí bẹ́ẹ̀ tán ní nàtíjà wá dé pé fáàsà ẹni ọ̀hún ṣètánì wà gbà lágbè ọlọ́run ló ní kí ṣètánì ọgbà lágbè nàtíjà kò síbi inú máa ń pé
ọ wà ara yà tọ́lọ̀ wọn wà aleykum salam ọ wà ara yà tọ́lọ̀ wọn sọ pé wà kọ́ di. Ahsana bi isi akharajani mina sijini. Wà kọ́ di ahsana bi isi akharajani mina sijini. Ó rí pé tó padà ṣẹlẹ̀ sí Dáúdà ẹ̀sìn Ànábì Yusufu dáadáa náà ni. Ó yẹ k'Ọlọ́run ó bínú sí àmọ́ ní ahsana bi. Ọlọ́run ṣe dáadáa fún mi o. Isi akharajani mina sijini. Nítorí kó di bínú fún Ọlọ́run tó fi pàṣẹ. Tó bá ti yọ́nú sí ọ ìrètọ́ jẹ ni pé kò sí bínú mọ́. Ẹlẹ́ẹ̀kejì wá lọ sí súrátù Abasa. Orí mbẹ́ mọ́ra mú mi ní. Wá ní gbọ́ yé báyìí kọ́kọ́ lọ sí súrátù Mudasir. Orí mbẹ́ mọ́ra mú mi ní. Aya 22 Al-Qur'ani sọ yí pé. Thumma nasara. Thumma abasa wa basara. Ìmọ̀ fẹ́ lọ́nu. Suma Abasa. Thumma nadhara thumma abasa wa basara. Máa wo ìtẹ́nìkan ṣe ọ̀tọ̀ Ọlọ́run Nasara Abasa wa basara. Ọlọ́run ni ẹ sọ ná. Iná lọ́gbẹ̀yìn kàádé rẹ̀ kí wọ́n lè máa pín iná lọ́gbẹ̀yìn tẹ́lẹ̀. Innahu fakara wa qaddara. Fakutila kayfa qaddara. Thumma kutila kayfa qaddara. Summa nadhara thumma abasa wa badhara. Thumma adibara wastakbara. Faqala in hadha illa sihrun yuthar. In hadha illa qawlul bashari. Sawusili saqara. Ọlọ́run ní na zakara la jù sí. Máa wá wo Al-Qur'ani. Abasa òun náà lọ wá lò fún ànábì nítorí pé ó ti yọ́nú sí ànábì ti fẹ́ràn Ọlọ́run ọba ìyọ́nú bínú òsì gbọ́dọ̀ gbẹ̀yẹ ẹ̀ mọ́ dédé ntẹ́nìkan ṣe tó wá sọ ọ́ síná tó ní Abasa. Wa basara summa adibara wa tawalla. Abasa òun náà lọ wá lò fọ́ rẹ̀ yí pé Abasa wa tawalla anja awliyama. Ó ti yọ́nú sí ẹni wọ́n bá ti fẹ́ràn Ọlọ́run ìyọ́nú ni Ọlọ́run ò lè bínú sí má ó ti yọ́nú sí ànábì ó sì fẹ́ràn ẹ̀ ju gbogbo ntọ́dá lọ nǹkan méjì lọ papọ̀ ń bẹ̀ wù àkọ́kọ́ ni pé gbogbo àwọn ànábì yòókù tó bá dé kẹ̀mẹ́tò tàkìrù ni ó lò fún wọn Yanuhu biti bisalami minna wa barakatin alayka. tó bá ti mú arfu nida ya tó bá ti mú wa tàkìrù níbi ya walad ọmọ yìí ìtumọ̀ rẹ̀ nu ya walad arákùnrin kólewẹ̀yìn yanu ya Dawud. Naj'alnaka khalifatan fil ardi fahkum bayna an-nasi bil haqqi. Ya Ibrahim. Qad saddaqta ru'ya. Ya Musa. Inni stafaytuka ala nnasi bi risalati wa bi kalami. Gbogbo wọn pátápátá. Ya kusili kitaba bi quwwati. Ó rí pé ya nílò fún wa. Àmọ́ lọ́dọ̀ Ànábì Muhammad. Ọlọ́run ọ̀la kọ́ máa lé rírí. Ọ̀nà mẹ́rin náà ni ó sì fi yanjú ọ̀rọ̀ ni. Kò sí ló yá bẹ́ẹ̀. Muhammad Rasulullah walladina ma'ahu. Ó fi yanjú ọ̀rọ̀ ni. Ma kana Muhammad. Abadi min rijalikum. Ó fi yanjú ọ̀rọ̀ ni. Wa ma Muhammadun illa rasulun qad khalat min qablihi ar-rusul. Ó fi yanjú ọ̀rọ̀ ni. Alladina amanu wa amilu salihati wa amanu bima nuzila ala Muhammadin. Kò ló yá ó lè rí kọjá mẹ́rin nínú Al-Qur'an bí ètò ọba fi wá ló yẹ fún ya ayyuhal mudassir. Ya ayyuhal mudathiru ya ayyuhal muzammilu ya ayyuhan nabiyyu ya ayyuhar rasul. Èyí táwọn tọ̀hún ṣe déédé irun tí àyà ṣe àbó kan ṣe nu wọn tó jágbe mọ́ wọn èyí tí ó fi wá jágbe má nàbí ìgbà tí Ọlọ́run ọ̀wá mọ̀ pé mo sì fẹ́ràn rẹ o ibi tó ti wá lọ kó sí lónìí yìí o báwo ni wàá ṣe ń bẹ o ọ wà lọ gbé má jìwúlù wa. Abasa wa tawalla. Wọn kálá ló wí
àbáṣà wọn kádá وتولى wọn yẹ yí padà. أن جاءه الأعمى. ìgbà tí afọ́jú dé wá bá wọn ibẹ̀ la nábì tí wọ́n pé ọ̀rọ̀ yìí jọ wá o kò dàrẹ́ tiẹ̀ sí pé abasta وتوليت أن جاءك الأعمى. ọlọ́run ò rí ẹ̀ fún ebi abasa tó lò fẹ́ nìkan tó sọ ọ́dọ̀ máa ná ọlá yìí pé géènì ti ń bẹ nínú ìfẹ́ rídọ̀. لا سقط بعده. ẹni ọlọ́run bá ti fẹ́ràn ẹni ó bá fẹ́ràn ọlọ́run ìyọ́nú kan tí èsì bínú máa ní òun lọ́ fa yí pé irú àbáṣà yẹn tó sọ ẹnìkan tó máa ná ọlọ́run ò ló bẹ̀ fún anabi ó ní àbáṣà watawalla. أن جاءه الأعمى. efi ń jásí pé ìfẹ́ yẹn téèyàn bá ti lè fẹ́ràn ọlọ́run géènì wà ń bẹ́ẹ̀ ọ̀ wá lè fẹ́ràn ọlọ́run tóró orí anabi lọ́ fẹ́ràn. látara anabi Muhammad sallallahu alayhi wa sallam ló ti wá géènì ló ti gẹ̀ẹ́tì ọlọ́run ipe anabi tó bá wá fẹ́ràn ni lọ́jọ́ kọ́lá wọn sọ fún ọ pé gáyà fẹ́ òun wá ní àdíìsì yẹn wá ń sọ nígbà tó bá ti fi lè ṣiṣẹ́ tí mo bá ti gbọ́ wọlé tí mo fẹ́ràn rẹ gbogbo nǹkan pátápátá tó ń bá ń ṣe gbà wọ́n mi ni mo ṣe àdíìsì yìí dẹ̀ ni Buhari lọ́gbà wa bó o di nǹkan mú gbà ní èmi mo dì í mú bó o rìn gbà náà ìwọ kó rìn mi èmi ní rìn bó o bá ń wo èmi ìwọ kó lọ ń wo mi èmi Ọlọ́run bá ní mò ń wo nǹkan ni. wàlàyé sàlà ní. bó o bá ń gbọ́ ń gbà ń etí ẹ̀ kó o fi ń gbọ́ ọmọ etí mi ló fi ń gbọ́ àgbà ìwà bí mi ní fún ọ. wàlàyé sàásà ní làwọn ìzànà. gbogbo ọ̀nà téèyàn wá fi dérú kò báwọn ọ̀nà tó jìn ní ọ̀nà kan ló lè fi gẹ́ nìyẹn ọ̀nà ẹyọ kan lọ́ọ́yá tí a bá ní ọ̀nà tó yá jù láti fi dọ́dọ̀ Ọlọ́run kúbu Rasul. sallallahu alayhi wa sallam. ìfẹ́ ànábì ni lọ́jọ́ pé anásọ ọmọ Málíkì jọ́ tí ń bí ànábì lè sallallahu alayhi wa sallam pé mata sa. ipe ìgbà wo lọ́jọ́ gbé dàrí kíámà. wa qala Rasulu àádọ́ta laha. ànábì ni kí ni jẹ́ pẹ̀lú ọjọ́ gbé dàrí kíámà kí lè ṣe ń pa tó onífọ́jọ́ tó ń béèrè ni. qala ma adaritu laha min kathiri salatin wala siyamin wala sadaqatin. èyí ń la mi ò gbọ́ yé sùtà fáwọn mi kan tún nù o bẹ́ẹ̀ lómi bá fẹ́ tó àdìsí wọn níṣe yóò ní anásùn ọmọ Málíkì ó lóun ọ̀mọ̀nù kí o wọn tiẹ̀ máa wẹ̀ kán gbà ó kì í. ma adaritu laha min kathiri salatin. mẹ́kẹ̀sìrì sàláàtì kí ọ̀rọ̀ yẹn nẹ́fìlà ni ọ̀dágbára. wala siyamin. kí n gbàgbé ọ̀rọ̀ yẹn nẹ́fìlà rẹ̀ ni ọ̀dágbára. wala sadaqatin. iyọ̀ sàká nǹkan mi lágbára rẹ̀ ọ̀ká kọ̀ bọ̀rọ̀ yẹn jẹ́ ó lè bọ̀rọ̀ yẹn jẹ́ kó a lọ fẹ́ gbọ́ nẹ́fìlà wọlé. ọ parí ọ̀rọ̀ yẹn náà kó o tó mú nẹ́fìlà wá ó ní wọn lágbára àrùn pípọ̀ wọn lágbára àwẹ̀ wọn lágbára sàrà walakinni uhibbullaha wa rasulahu. kín ó ní bẹ́t. uhibbullaha wa rasulahu. mo fẹ́ràn Ọlọ́run máa gbọ́ anátọ́ ọmọ Málíkì ó ní mo ti fẹ́ràn òjíṣẹ́ rẹ̀ wà ní Muhammad tí mò ń wò yìí. wa qala rasulu. àbí wàá sọ báyìí pé. izan anta ma'amani ahababuta. mo fẹ́ lọ nù. Ànábì ní ìsàn tó bá ti fi lè rí bẹ́ẹ̀. anta ma'amani ahababuta. ìwà anásọ ọmọ Málíkì yìí o. anta ma'amani ahababuta. ajagunpadà kìámà ìwọ pẹ̀lú ẹni tẹ́ ń fẹ́ràn lẹ́jọ́ jòkó dákun sọ fún mi inú wo lọ́fẹ́ kí débẹ̀ o àwẹ̀ wo ni ó gbà débẹ̀ ájú wo ni ọ̀rọ̀ sàkà ìfẹ́ ànábì ló gbé rìn ló jẹ́ pé kò wá sọ́nà kan téèyàn lè gbà nífẹ̀ẹ́ Ọlọ́run tó fi wá lẹ́tọ̀ọ́ sí yí pé ìyọnu tó ò ní rí nínú mọ́ àfi hubu Rasul al-Mustafa hubu ànábì ìfẹ́ ànábì tó pọ́n gàgà nífẹ̀ẹ́ Ọlọ́run òun wá làwọn Sufi wá gẹ̀ẹ́tì làwọn wá takùtì àwọn àfi Ọlọ́run àmà gẹ̀ẹ́tì wọ Ọlọ́run látara nẹ́bí Muhammad òun lọ́wọ́ bí ìpèpè mọ́lúdì gbogbogbò ìwọ ṣe tiẹ̀ kémi náà ṣe tèmi ká fi hàn yín pé à ń jẹ̀ràn anabi Muhammad sallallahu alayhi wa sallam. èmi nígbàgbọ́ pé bẹ́ẹ̀ nǹkan bá ta ko nǹkan kan tí wọ́n bá ti fa anabi tó bá ti fi lè lóko anabi ni
tẹ́yìn bá wa tako pé kíní wọ̀ dá bá anabi bá ń bẹ láyé yọ tako. sallallahu alayhi wa sallam. tọ́ba rí anabi láyé wàláhì yọ tako kò sírísì kan fún kankan tí wọ́n gbé kalẹ̀ torí ọkọ̀ anabi Muhammad tí ó bá ti jẹ́ síríkù kádébẹ̀ kábẹ́ bọ́m̀bẹ́ tọ́pọ̀ kọ́ anabi Muhammad náà fi gbé lẹ̀ láti wá tako pé kíní ọ̀dà là á sì lè torí pé afẹ́kọ́jà wọ́tà ká bọ̀ jẹ́ lómi jẹ́. lọ́jà ń sọ yìí pé àkórí ọ̀rọ̀ ni pé kí nìfẹ́ báwo la ṣe lò fẹ́ kí la ti fẹ́ gé níbi ìfẹ́ ìfẹ́ anabi Muhammad ló gbé wa débi tá a dé yìí ìfẹ́ anabi Muhammad ní kọ́lọ́n wọlé anabi Muhammad kọ́ àforí ẹ̀ṣẹ̀ wa jìn wá kọ́lọ́n wọlé anabi Muhammad kọ́lọ́n wọlé anabi Muhammad kọ́sànù wa kọ́sànù wa wọlé anabi Muhammad kó gbàdúrà wa kọ́lé anabi Muhammad kó gbàdúrà wa wọlé àti tóbi Ọlọ́run wọlé àtóbi Ọlọ́run wọlé àjẹ́ kan rẹ̀ wọlé àjẹ́ kan rẹ̀ wọlé àjẹ́ kan rẹ̀. ọmọ bá wí pé anabi tí ó jù wọ́ èmi ò rí. Ànábì tí ó jù wọ́ èmi ò rí kó tó dà láyé rà.